ewu ńlá ti dé nílẹ̀ Yorùbá o ẹ̀yin èèyàn Iba Gani Adams fi gbé ta o ó léwu ńlá ti dé o pé kódà ilẹ̀ Yorùbá ti wà nínú hílàhílo lọ́wọ́lọ́wọ́ báyìí látàrí ètò ààbò tí gbogbo ẹ̀ tó ti forí sápá tó ti dorí kọlẹ̀ tán pátápátá ẹ̀yin èèyàn Iba Gani Adams sọ wípé ọ̀rọ̀ ètò ààbò tó mẹ́hẹ̀ yìí pé kòkò kì í ṣe pé bóyá ètò ààbò lásán ló mẹ́hẹ̀ o ó láwọn kan ti wà tó jẹ́ pé ìdí oúnjẹ tí wọ́n nu wọ́n ti ń fi ọ̀rọ̀ ètò ààbò yìí wọ́n ti fi ń ṣe jẹun ẹ wò ó àwọn nǹkan mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ ní Iba Gani Adams ló tọ́ka sí lórí ọ̀rọ̀ ètò ààbò ilẹ̀ Yorùbá tí gbogbo ẹ ti dẹnu kọlẹ̀ tán pátápátá ẹ dákun dábọ̀ ẹ súnmọ́ bí o ẹ̀yin èèyàn mi Iba Gani Adams sọ wípé ikú tí ń pojú gbà ẹni òwe mà ní ń pa fún ni pé wọ́n ń pa àwọn ọba wa lọ́tún lọ́sì nínú ìlú láwọn abúlé pé ọ̀pọ̀lọpọ̀ ọba ni wọ́n ti pa pé bẹ́ẹ̀ sì ni ọ̀pọ̀lọpọ̀ àwọn organisation tí wọ́n ń kórajọpọ̀ páwọn ìjọba ní ń lò wọ́n o ọ̀pọ̀lọpọ̀ àwọn organisation kọ̀ọ̀kan tí wọ́n ń kórajọpọ̀ láti tackle insecurity lórílẹ̀‐èdè Nàìjíríà bí àwọn àmọ̀tẹ́kùn bí àwọn àgbẹ̀kọ̀yà gbogbo àwọn state police yẹn wọ́n láwọn ìjọba ti ń lo gbogbo wọn ẹ wò ó màá gbé yín débẹ̀ màá túṣu désàlẹ̀ kòkò torí pé kí ni Iba Gani Adams wọ́n ń jábọ́ bẹ́ẹ̀ náà ni wọ́n ń rébọ̀ ọ̀rọ̀ kódà wọ́n ní gbogbo ìgbìyànjú àwọn láti fi ọ̀rọ̀ yìí tó àwọn ìjọba létí pé pàbó ni gbogbo ẹ̀ ń já sí páwọn ìjọba kọ̀ jálẹ̀ wọn gbégbèsè kankan lórí gbogbo information tí wọ́n ń fún wọn látijọ́ yìí lórí ọ̀rọ̀ agbésùmọ̀mí nílẹ̀ Yorùbá. Wọ́n ní how long before it gets to your street pé ṣó dìgbà tí wọ́n di agbègbè yín tó débi tí gbogbo wa ń gbé láàtò fi gbé ta ni ọ̀rọ̀ ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà ó ti forí sánpọ́n tẹ́ ò bá gbàgbé nínú ìròyìn kan tí mo ṣe lánàá ni wọ́n ti ń sọ wípé wọ́n ti rank orílẹ̀-èdè Nàìjíríà báyìí as the fourth most dangerous country to live in the world. Ipò kẹrin láti gbé nínú àwọn orílẹ̀-èdè tó jẹ́ pé wọ́n ń finá mọ́ wa àwọn agbésùmọ̀mí àwọn terrorists àwọn afẹ̀mí ẹni ṣòfò tí wọ́n ti ń sọsẹ́ lọ́tún tí wọ́n ń sọsẹ́ lọ́sì ẹ̀yin èèyàn wọ́n ní if nothing changes the question is no longer if insecurity will spread when will it reach everyone. ọ̀rọ̀ ètò ààbò yìí báyìí ó ti di pé kó lórí máa di orí ẹ̀ mú torí ó ń bọ̀ báyìí àwọn là ń dẹ́ẹ̀dẹ́ o ẹ wò ó Iba Gani Adams sọ̀rọ̀ ilẹ̀kùn kí làwọn nǹkan tí Iba Gani Adams sọ gbogbo ẹ̀ pátápátá ni màá yànnàná fún yín nínú fọ́nrán eléyìí tí mo mú wáyé. àkọ́kọ́ ná Iba Gani Adams sọ wípé ọ̀rọ̀ ètò ààbò yìí wọ́n mà ti sọ di okòwò. Insecurity is now a business. He said crime in Nigeria has become a money-making system. Iba Gani Adams ló sọ̀rọ̀ yẹn o wọ́n ti sọ di nǹkan tí wọ́n fi ń pa owó wọ́n ti sọ di nǹkan tí wọ́n fi ń ṣe ọrọ̀ ajé nígbà tí wọ́n bá ń ba ayé àwọn nǹkan jẹ́ tí wọ́n fi ń tú ayé tí wọ́n ṣe rí pé nǹkan ti dé bá wa lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ̀yin èèyàn wọ́n ní some attacks are planned and coordinated like industry. ọ̀pọ̀lọpọ̀ àwọn attack tẹ́ ẹ rí yẹn kò kàn déédéé máa ṣẹlẹ̀ nǹkan tí wọ́n ti plan fún ni wọ́n ti plan ẹ̀ ẹgbẹ́ o wọ́n ní some attacks are planned and coordinated like an industry. People are no longer just committing crimes, they are running it like a business. Wọ́n rán ọ̀nù ìsọsẹ́ yẹn just like a daily business. Terrorism organization ti wà lórílẹ̀‐èdè Nàìjíríà tí wọ́n fi ń pa owó. Kọ́lọ̀ ọba Èdùmàrè kó máa ṣaláàbò ẹ̀ lórí wa kó má jẹ́ ká bọ́ sọ́wọ́ ẹ̀ bá ń ṣàmì àdúrà kẹ́ bá ń gbé tó àdúrà mi kẹ́sì máa bá ń láìkì fọ́nrán yìí ẹ máa láìkì kẹ́ máa comment kẹ́sì máa bá mi pín káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n kó lè tètè kan ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn lára. àwọn agbófinró wa náà ẹ máa gbọ́ o wọ́n ní Àmọ̀tẹ́kùn has been politicized pé wọ́n ti tọwọ́ òṣèlú bọ àwọn ẹgbẹ́ Àmọ̀tẹ́kùn àwọn Àgbẹ̀kọ̀yà àwọn Àmọ̀tẹ́kùn wọ́n ti tọwọ́ òṣèlú bọ̀ wọ́n tó ti di wípé àwọn olóṣèlú ló wá bẹ̀rẹ̀ sí ní lò wọ́n báyìí for their own selfishness. Iba Gani Adams ló ń sọ o ẹ máa gbọ́ o wọ́n ní recruitment into the Àmọ̀tẹ́kùn security outfits is now based on political connection.
not competence any longer. Gbogbo àwọn èèyàn tí wọ́n ń pè wá sínú ẹgbẹ́ Àmọ̀tẹ́kùn connection wọ́n fi ń ṣe báyìí kò kí ń ṣe ẹni tó bá kájú ẹ̀, kò kí ń ṣe ẹni tó lè ṣe mọ́. Imagine ó ti di based on connection and not competence. Kò kí ń ṣe nípa ẹni tó kójú òṣùwọ̀n mọ́ ni wọ́n fi ń yan àwọn èèyàn sínú ẹgbẹ́ Àmọ̀tẹ́kùn, àmọ́ by connection ni wọ́n fi ń ṣe. Wọ́n ti tọwọ́ àbòsí wọ́n ti tì í bọnú ọ̀rọ̀ àwọn Àmọ̀tẹ́kùn. Ètò ààbò nílẹ̀ Yorùbá à ń pariwo local policing gbogbo local policing ọ̀nà òun ni wọ́n ti fẹ́ jeopardize yìí. Wọ́n ti báyé gbogbo ẹ̀jẹ̀ tán. Lẹ́nu ọjọ́ mẹ́ta lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ń pariwo ẹnu wípé Iba Gani Adams jáde sọ̀rọ̀ pé wọ́n fẹ́ gbẹ́tò ààbò lé Sunday Igboho ṣàlọ́wọ́ pé Iba Gani Adams sọ̀rọ̀. Ibo ni Iba Gani Adams ti sọ̀rọ̀ nǹkan báyẹn ẹ̀yìn èyàn tẹ́ mọ́ máa gbégbékúgbé káàkiri. Sunday Igboho ṣàgán tó yẹ kó bá a mójútó ọ̀rọ̀ ètò ààbò báyìí, ọ̀rọ̀ ètò ìdìbò ni wọ́n ń bá káàkiri. Ọ̀rọ̀ ètò ìdìbò kó máa rẹ̀ sí brag kó máa halẹ̀ mọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ní Sunday Igboho ṣàyẹn ni wọ́n ń bá káàkiri lọ́wọ́lọ́wọ́ báyìí. Ọ̀sẹ̀ kan ni wọ́n ṣe nílùú Ìbàdàn kò pẹ́ yìí. Wọ́n ti bẹ̀rẹ̀ sí í sọ ọ̀sẹ̀ káàkiri ní gbogbo àwọn ìpínlẹ̀ tí ń bẹ nílẹ̀ Yorùbá. The question is, ìgbà wo ló tó máa dọ́dọ̀ ti yín? Ọlọ́run ní jẹ́ kó dọ́dọ̀ wa. Ẹ bá ń ṣàmì àdúrà, kẹ bá ń gbé tọ àdúrà mi. Ẹ wo Iba Gani Adams sọ̀rọ̀ ẹ̀yin èèyàn mi. Ẹ máa gbọ́ ó ní only the early stage, especially in Ọ̀yọ́, was less political. Wọ́n nígbà tí wọ́n kọ́ bẹ̀rẹ̀ ètò Àmọ̀tẹ́kùn yìí pé àwọn olóṣèlú ò tí ì tọwọ́ bọ̀, pàápàá jùlọ ìgbà tí wọ́n kọ́ dá Àmọ̀tẹ́kùn sílẹ̀ wọ́n láwọn olóṣèlú ò tí ì tọwọ́ bọ̀ ní gbogbo ìgbà yẹn. Àmọ́ ní ìsìn báyìí kọ́ wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn kọ̀ǹdẹ̀ nínú ìrẹsì wọ́n ti darapọ̀ mọ́ àwọn Àmọ̀tẹ́kùn, kò wá jẹ́ kí wọ́n lè sòdodo mọ́. Wọ́n ti jẹ dòdò, wọn ò lè sòdodo dáadáa mọ́. Wọ́n ti tọwọ́ òṣèlú bọ̀ wọ́n nú. Bóyá wọ́n ń kówó fún wọn ni o tí wọ́n fi ń dí gbogbo wọn lẹ́nu, gbogbo àwọn nǹkan tó yẹ kí wọ́n ṣe tí wọ́n fi ṣe. Kọ́lọ́ ọba Èdùmàrè kó màmá ṣàánú wa, kó gbà wá kalẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà yìí, torí ó ń bọ̀ báyìí àwọn náà là ń dẹ́ẹ̀dẹ́ o. Iba Gani Adams tún sọ wípé àwọn ìjọba tẹ́ ò bá gbàgbé nǹkan mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ ní Iba Gani Adams mẹ́nubà nínú ilé tí mo mú wáyé. Méjìlá ẹ̀ṣẹ̀ mẹ́nubà. Ẹlẹ́ẹ̀kẹta ẹ̀wẹ̀ ńkọ́ wọ́n ní Iba Gani Adams sọ wípé ìjọba nìkan ò lè dá ṣe ètò ààbò tí ń bẹ lórílẹ̀‐èdè yìí. Government alone cannot fix the insecurity. He said insecurity is everyone's responsibility. Ojúṣe gbogbo wa pátápátá ni. It is everyone's responsibility. Wọ́n ní community groups and government must work together. Àgbájọ ọwọ́ báyìí mà la fi ń sọ̀yà. Wọ́n ní gbogbo wa àtijọba o àti aráàlú o gbogbo wa pátápátá àti àpéjọpọ̀ àwọn groups, government, communities, they must work together hand in hand. A gbọ́dọ̀ fọwọ́sowọ́pọ̀ báyìí ni kọ́ wa balẹ̀ tẹ̀ mọ́. Only if the people don't get involved, insecurity will win. Táwọn èèyàn bá fọwọ́sowọ́pọ̀, àwọn agbésùmọ̀mí wọ́n padà borí wa o, kọ́lọ́ má jẹun borí wa o. Ọ̀nà wa la fẹ́ gbà báyìí láti jọ fọwọ́sowọ́pọ̀ kọ́wọ́ bá a lè mọ́. Ó ní he strongly supports state policing. State policing ẹnìkan ló lè ṣe kíni ló lè ṣe. Tẹ́ ò bá gbàgbé ẹ rí i pé ọ̀rọ̀ state policing ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni wọ́n fi yọ inspector general of police tẹ́lẹ̀ Káyọ̀dé Ẹgbẹ́tòkun tó ń bá ààrẹ fà á pé ọ̀rọ̀ state policing ò lè work. Orílẹ̀-èdè Nàìjíríà àti ìdí level táwọn máa lo state policing. And àwọn agbésùnmọ̀mí wọ́n ń sọsẹ́ lójoojúmọ́, ipá àwọn ọlọ́pàá nìkan ò lè ká. Nǹkan tí Iba Gani Adams gbìyànjú láti sọ láàrin nìyẹn. Ó ní Nigeria Central Police System has failed. Local requirements, state plus local government funding 60%, 40%. Wọ́n ní àwọn ọlọ́pàá wa wọ́n ti kùnà. Wọ́n ti já àwọn èèyàn ń tàn mọ́. They have failed woefully. Wọ́n láwọn nìkan ò lè ṣe pé àwọn state policing yìí nìkan, àwọn local policing wa bí Àmọ̀tẹ́kùn, Àgbẹ̀kọ̀yà pé àwọn ló kájú ẹ̀. Àwọn ló lè ṣe torí pé kíni àwọn ló mọ gbogbo kọ̀rọ̀kọ́ndú tí ń bẹ lágbègbè. Wọ́n ní kò sí báwọn ọlọ́pàá ṣe fẹ́ mọ̀ wá tó máa mọ̀ wá ju bá ṣe wà lọ. Àwa ara wa yìí náà
la máa mọ gbogbo movement àwọn èèyàn tó ń rìn kọjá torí àwa la máa ń ta àwọn ọlọ́pàá la máa ń ta àwọn lólobó fún ìdí èyí ńkọ́ wọ́n ní a gbọ́dọ̀ gbégbèsè tó yanrantí lórí ọ̀rọ̀ yìí láti rí i dájú pé akẹ́sẹ̀ gbogbo insecurity tí ń bẹ ńlẹ̀ yìí akọ̀gbẹ̀kùn ńlẹ̀ pátápátá. ẹlẹ́karùn-ún kọ́ ó ní dismiss fear of abuse of the state police. Iba Gani Adams sọ pé ilẹ̀ Yorùbá kò sèfù mọ́ o ilẹ̀ Yorùbá ti wá léwu báyìí fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. Wọ́n ní pé tẹ́ ò bá gbàgbé wípé àwọn ọba méje ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti pa nípa àfọ́náfọ́nsu nílẹ̀ Yorùbá nìkan. Àwọn ọba mélòó? Àwọn ọba méje ni wọ́n ti pa nípa àfọ́náfọ́nsu nílẹ̀ Yorùbá pàápàá jùlọ. Wọ́n ní ọ̀rọ̀ ètò ààbò yìí ó ti wá mẹ́ẹ̀ kọjá àyè ní àwọn agbègbè kọ̀ọ̀kan tó sọ pé tó ti ń àfẹ́ẹ̀tì gidi gan tó ń pa lára. Wọ́n ní bí ìlú Ìbàdàn, ìpínlẹ̀ Ògùn àti ìpínlẹ̀ Èkó pàápàá jùlọ ní agbègbè Ẹ̀pẹ́, Ìbẹ̀jú, Lẹ́kì. Wọ́n láwọn agbésùmọ̀mí yìí wọ́n ti wọ gbogbo bẹ̀ yẹn lọ ká má parọ́ tanra wa ń wulẹ̀ ti yí wa ká ni. Gbogbo ilé tó ń sọ pé Ìbàdàn, Ògùn, Oǹdó ńkọ́, Èkìtì ńkọ́, Ọ̀ṣun ńkọ́, gbogbo àwọn ìlú yẹn pátápátá, ìpínlẹ̀ Kwara àwọn bandit ti wọnú wa. Ọ̀pọ̀lọpọ̀ àwọn bandit tá à ń wò yìí wọ́n ti ń ṣọ́ wa ti pẹ́ àfúrá ni. Tabaníkàwò báyìí lórílẹ̀‐èdè Nàìjíríà lónìí tẹ́ bá wá sílẹ̀ Yorùbá ẹ ra àwọn Haúsá wọ́n ti pọ̀ lọ ṣùá. Àwọn Haúsá yìí kan náà là ń lò gẹ́gẹ́ bí security nílẹ̀ Yorùbá o ṣé o gbàgbé? Ẹ mọ̀ bóyá wọ́n rán wa láti wá máa ṣáámí ni. Àwọn dẹ̀ làwa fi ń ṣe security, àwọn la fi ń ṣe ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n ń dáàbò bò wá lọ́gànjọ́ òru. Gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn estate tẹ́ ń wò káàkiri yẹn àdúgbò lónírúurú àwọn àbókì náà ni wọ́n fi ń ṣe security. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n bá gba security sínú ilé ara wọn àbókì náà ní security tó ń gbà sínú ilé. Àwọn àbókì ní ń kadà káàkiri nínú gbogbo estate, àwọn àbókì ní ń wa márúwá káàkiri ní gbogbo àdúgbò. Tẹ́ ò bá gbàgbé ọ̀sẹ̀ tí wọ́n ṣe màdúgbò lẹ́nujọ́ mẹ́ta yìí inú márúwá kẹ̀kẹ́ náà pep làwọn kan pè ní wọ́n gbé bọ́ǹbù sí tí ló ń dún gbàmùgbàmù káàkiri different locations. Àwọn afẹ̀míṣòfò yẹn wọ́n ti wọnú wa tán àmọ́ ní àfúrà ikú ń bọ̀ mọ́ rìn ọmọ òfúra kọ́lọ́ ọba Èdùmàrè kó máa ṣaláàbò ẹ̀ lórí wa. Ẹ wo Iba Gani Adams sọ pé ṣe ní networking tó ń ṣe láàrin ọ̀rọ̀ ètò ààbò yìí ó ní agbára débi pé ó ní criminal network are working together. It is not just one group. Some Yoruba, South-East and other are collaborating with criminals. Wọ́n collaborate pẹ̀lú àwọn criminals. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tẹ́ ń wò yẹn wọ́n ń ṣiṣẹ́ papọ̀ ìgbà tó yẹ pé àwọn criminals yẹn ti ń gbowó fún wọn. Onírú àwọn pictures là ń rí káàkiri táwọn bandits yẹn wọ́n máa gba ransom wọ́n á tún máa flaunt ransom yẹn online pé ẹ wo ta gbà lọ́wọ́ àwọn èèyàn yín. Nígbà táwọn ìjọba wa tó ti kùnà àwọn ìjọba wa ti fail. Insecurity ń jà lọ́tún ó ń jà lọ́sì. Ààrẹ wa láyé lẹ́nujọ́ mẹ́ta yìí tó lọ sórílẹ̀-èdè United Kingdom yẹn. Ṣèbí orílẹ̀-èdè tí wọ́n dá ó sunwọ̀n ó dùn wò lójú security wà ló jẹ́ káàrẹ wa láǹfààní láti lọ síbẹ̀. Ẹ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn tó yẹ kó mójútó wa lórílẹ̀-èdè Nàìjíríà gbogbo wọn pátápátá ni wọ́n tẹ̀lé ààrẹ lọ síbẹ̀ yẹn. Nuhu Ribadu National Security Adviser wa ó wà ń bẹ̀ pẹ̀lú wọn. Senate President ó wà ń bẹ̀ pẹ̀lú wọn. Ìyàwó ààrẹ ó wà ń bẹ̀ pẹ̀lú wọn. Ọmọ Tinubu ti ń bẹ lórílẹ̀-èdè yìí. Ètò ìdìbò ọdún 2027 ni wọ́n ń bá káàkiri. Ọ̀pọ̀lọpọ̀ ayé ni wọ́n ti bàjẹ́. Àwọn kan ṣì ń bẹ lákàtà lọ́wọ́lọ́wọ́ báyìí bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí. Iba Gani Adams fi gbé ta wípé wàhálà ti dé o nílẹ̀ Yorùbá ẹ̀yin èèyàn. Ẹ máa bá mi comment kẹ́ máa like kẹ́ sì máa bá mi pín fọ́nrán ẹ̀ káàkiri. Iba Gani Adams tún sọ̀rọ̀ bí wọ́n ní he accused leaders of ignoring warnings. Ọ̀pọ̀lọpọ̀ gbà ni wọ́n ti ń ta àwọn olórí wa ni wọ́n ti ń ta àwọn olólobó pé nǹkan kan báyìí fẹ́ ṣẹlẹ̀ ń bí ó fẹ́ ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn ó fẹ́ ṣẹlẹ̀ lọ́hùn-ún. Àmọ́ wọ́n máa ketí ikún sí I don't care attitude. He accused the leaders of ignoring warnings. He wrote to South-West Governor multiple times. Got little or no response. Wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ gbà ni wọ́n ti ń bá àwọn olórí wa sọ̀rọ̀ àwọn bíi gómìnà nílẹ̀ Yorùbá pé nǹkan báyìí fẹ́ ṣẹlẹ̀ ẹ̀yí ká gbé gbèsè báyìí ẹ̀yí ká gbé tọ̀hún pé ọ̀pọ̀lọpọ̀ gbà wọ́n kàn ṣáà kẹtí kún sí ni àfi bẹ́ẹ̀ ni pé kò kàn wọ́n nígbà tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn gómìnà yìí
àwọn sẹ́nítọ̀ gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn olórí wa àwọn ọmọ tí wọn ò gbórílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti kó gba àwọn ọmọ wọn wọ́n ti kó wọn lọ sókè òkun lọ́hùn tẹ́ bá fẹ́ gba treatment òkè òkun ni àwọn ọmọ yín fẹ́ lọ sílé ìwé òkè òkun ni wọ́n ń gbádùn bí ìranú ṣúgà ń bẹ̀ yẹn àmọ́ àwa tó yẹ pé àláǹfààní láti lọ sókè òkun bíi àfikún náà ọba Èdùmàrè kó máa ṣaláàbò lórí gbogbo wa o ẹ̀yin yẹn mi abá ńlá ìkíní kí a bá mi pín káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n he already proposed solution. He said he has over 30 security groups ready to help, a 14-point security plan, but authority did not act on it. ṣé ń gbọ́ wọn a lot of proposal náà ti gbé lọ síwájú àwọn ìjọba tó jẹ́ pé àwọn ìjọba wọn ṣe kíni wọ́n fọwọ́ yẹpẹrẹ wọ́n ń yẹsẹ́ gbẹ́ kan nígbà táwọn ìjọba ò bá gbé kíní lákùnkúndùn ọ̀nà dà tí wọ́n fi ṣàṣeyọrí lórí ìgbésẹ̀ tí wọ́n ń gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ń bá àṣàkà fọ̀ yìí wípé wọ́n fi wọ́n ja ìyàwòdì wọn ò lè dádì ẹ gbé wọn ò lè ṣe gbá wọn ò lè ṣàwo àwọn kan ní kí wọ́n gbé tó ààbò yẹn kí wọ́n gbélé Sunday Igboho ṣàlọ́wọ́ táwọn ìjọba ò bá support àwọn people yìí they cannot succeed, they can't succeed. Strong warning about the future, he asks. Must we wait until they kill us like chickens before 2027 election? Wọ́n ní ṣe ká dúró dìgbà tó ń bá pa gbogbo wa tán. Ìdìbò ní ń bọ̀ lọ́nà yìí ètò ìdìbò yẹn gangan ló bá àwọn olóṣèlú wa wọ́n tún fẹ́ win wọ́n fẹ́ jáwé olúborí àwọn aráàlú tí wọ́n ń ṣiṣẹ́ lé lórí gan tí wọ́n sọ pé àwọn ń ṣe olórí lé lórí wọ́n gbé àwọn ìgbésẹ̀ tó yanrantí ẹ̀yìn èèyàn ọ̀rọ̀ yìí gbẹnu tán ó lékenkà bẹ́ẹ̀ náà ló pakasọ ṣé ká máa bá a lọ báyìí ni kí ni ọ̀nà àbáyọ Iba Gani Adam ti sọ̀rọ̀ wọ́n ní state policing yẹn gangan òun ni ọ̀nà àbáyọ àwọn tó ń ṣiṣẹ́ state policing lọ́wọ́ báyìí gan àwọn Àmọ̀tẹ́kùn òun ti tọwọ́ òṣèlú bọ̀ wọ́n láàrin tó bá tún gbé state policing dé báyìí ìgbà wo ni ò ní padà tún bẹ̀yìn bẹ́bọ jẹ́ ni wọ́n tún ní tọwọ́ òṣèlú bọ̀ kí ni assurance ta ni pé tí state policing yẹn gan bá bẹ̀rẹ̀ báyìí wípé yóò ṣe iṣẹ́ bó ṣe yẹ kó ṣiṣẹ́ ọ̀nà ò tún ní padà tọwọ́ òṣèlú bọ̀ ṣé ọ̀rọ̀ state policing yẹn ṣó máa ṣiṣẹ́ báyìí àbí kò ní ṣiṣẹ́ ẹ̀yin èèyàn mi bó lẹ ṣe rí sí ẹ jẹ́ darapọ̀ ní abala rẹ̀ wíṣí kan bá mi comment kẹ́ máa like kẹ́ sì máa pín káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n kó lè tẹ̀ kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára nírìn jù báyìí lọ lórí ilé tí a mú wọn fún yín sáà yìí bó bá tó ṣe lọ lórí ọ̀rọ̀ yìí gbogbo ẹ̀ pátápátá náà lẹ́ẹ̀ láǹfààní láti gbọ́ lórí ìkànnì Àdàbà tẹlifíṣàn ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa ẹ kú kalẹ̀. agbe ní gbére pàdé olókun àdùkò ní gbére pàdé ọlọ́sà òdìdẹrẹ́ ní gbére pàdé wọn lóde ìwò fún ìwọ ọmọkùnrin tí nǹkan rẹ̀ ò ṣe déédéé ìwọ ọmọkùnrin tí ṣàyàwó rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ mọ gbọ́ jìgìjìgì lára lójú lọ mú kára rẹ̀ ó tó le ìwọ ọmọkùnrin tó ń retí ọmọ bíbí ìwọ ọmọkùnrin tó fẹ́ ṣe nǹkan tó dáa láyé pẹ̀lú aya rẹ̀ tí ìfàyàlòyà tí ó fi di nǹkan tó dáa ìwọ tásítọ̀ rẹ̀ ń sàn tí ò kí tó láti dọmọ ìwọ ọkùnrin tára rẹ̀ ò le ìwọ ọkùnrin ṣe ẹ̀kan dìde ìwọ ọkùnrin tátàn rẹ̀ ò dúró déédéé ìwọ ọkùnrin tó ń retí ọmọ ìwọ ọkùnrin tó ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó ọgbọ́ capable herbal energy capsule ló nílò fún gbogbo àìṣedéédé ara rẹ̀ kó o lè jẹ́rìí sọmọ bíbí àti nǹkan tó dáa láti ṣe.